Àwa dára lórílẹ̀‐èdè Yorùbá, nǹkan yìí dá mi lójú o, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Nǹkan yìí dá mi lójú o lórílẹ̀‐èdè Yorùbá, bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Wípé bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la wa dára o. Bọ́jọ́ òní bá tilẹ̀ korò, ọjọ́ ọ̀la wa dára. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn, ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá. Jésù olùgbàlà máa fún wa ní okun àti agbára. Ìjà náà á jà, á sì ṣẹ́gun lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà. Olúwa Ọlọ́run gbogbo àgbáyé, ọba tó ní ipá àti agbára, ọba tó ní gbogbo ògo, ọba tó ní rírí ṣe ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti òpin ohun gbogbo. Ìbẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá àti òpin ilẹ̀ Yorùbá. Akọ́dáyé, aṣẹ̀dárun, kásúkàdàká, ílímàkà, yéké, wàkàdàsú, ílí, ege, búgàgà, sákàdú, ílímàkà, séké, dàbá, wúlé, àwàdè. Elimasa koto daka guda ilima kase gada iliwa kasatu ilima makasu kudeke gada iliwa gada gado sakata iliba emaka wulikede basuili kada ilima watada soko gada ilima ka ili wada ili eliko soko gada elima taku ilide wase ilika du ilimasa tada wulima ka ilida. Lord, we thank you. Daddy, we bless your holy name. May your name be glorified. May your name be forever glorified in our life. In the name of Jesus. Ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá, mo tún ti jáde lẹ́ni mo tún kígbe. Ẹ dìde ẹ gbáradì, mo tún kígbe. Ọ̀rọ̀ ńlá tí mo ní láti bá yín sọ ní ọjọ́ òní ni wípé ẹni tó bá wù kó gbọ́, ẹni tó bá wù kó sọ̀rọ̀ èdè ewúrẹ́, kó fọwọ́ gbọ́n dànù létí, kó má ṣe. Ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá, tán àwọn Nàìjíríà tún fẹ́ pé lockdown. Ẹ má gbà fún wọn. Mo fi orúkọ Jésù olùgbàlà ọba tó dá mi, mo fi bẹ̀ yín. Mo fi ìpè tí Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá tó fi pè mí ojú àlá náà tàbí ojú oorun ni Ọlọ́run ti gbé aago yìí lé mi lọ́wọ́. Ojú oorun àbí mi tẹ́ ṣùgbọ́n mo kàn kúnlẹ̀ mo ń gbàdúrà ní in my living room. Ní ọkùnrin yẹn wọlé tó gbé aago yìí lé mi lọ́wọ́. Mo wá fi Ọlọ́run, mo fi ìpè, agbára ìpè tí Ọlọ́run fi pè mí. Mo fi bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má sùn, ẹ gbáradì. Tán bá pé ìpè, wọ́n tún ti fẹ́ pé ìpè, wọ́n fẹ́ pé lockdown. Mo bẹ̀ yín, ẹ má lockdown. Ẹ má gbà fún wọn. Wọ́n tún ti Nàìjíríà tún ti wọ́n fẹ́ pé lockdown. Ibi tó ti fẹ́ ráyè yọ sí yín nìyẹn. Nàìjíríà fẹ́ pé lockdown. Wọ́n fẹ́ tì yín mọ́lé kán bá ráyè pa gbogbo yín. Ẹ má gbà fún wọn. Ẹ má lockdown. Tí wọ́n bá ṣe òfin pé kán lockdown, ẹ̀yin ọmọ Yorùbá ẹ má lock ara yín down. Tí Nàìjíríà bá declare lockdown, ẹ má lockdown. Mo sọ fún yín nítorí ohun tí mo rí, nítorí ohun tí mo rí, nítorí ohun tí mo gbọ́. Ó ní mi ṣe lè sùn, mi ṣe lè wo torí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Nàìjíríà tún ti fẹ́ declare lockdown. Nínú lockdown yẹn, ibẹ̀ náà ti fẹ́ ṣe yín lọ́ṣẹ́. Ibẹ̀ náà ti fẹ́ ṣe gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lọ́ṣẹ́. Mo bẹ̀ yín, mo fi agbára ìpè tí Ọlọ́run fi pè mí. Mi pè ara mi sẹ́nu iṣẹ́ yìí. Ọlọ́run ló pè mí. Ìgbà tí Ọlọ́run pè mí, tó gbé agogo yìí lé mi lọ́wọ́. Iṣẹ́ ìrere, iṣẹ́ òtítọ́ ló ní kí n lọ fi ṣe. Iṣẹ́ òtítọ́ Ọlọ́run ní kí n lọ fi ṣe aago yìí ṣe. Kò ń ṣe iṣẹ́ pé kí n fi òótọ́ sí abẹ́ àwọn kí n máa sọ irọ́ síta torí owó. I come against it. Ẹ̀yin ọmọ Yorùbá, mo tún ti pariwo. Àwọn Nàìjíríà tún fẹ́ pé lockdown. Wọ́n fẹ́ pé lockdown. Ẹ má lockdown. Ẹ má lockdown. Mi bẹ̀rù ẹnìkan níbi tá a bá dé yìí. Tí mo bá kú ní orí òótọ́ tí Ọlọ́run fi rán mi, good luck. Màá rẹ́yìn pẹ̀lú Ọlọ́run mi. Màá lọ rẹ́yìn pẹ̀lú Ọlọ́run mi. Màá kúrò nínú wàhálà àti ìdààmú ayé yìí. Nítorí pé ayé yìí the world is full of tribulations. There is nothing good on this earth. So I'm not afraid of anybody.
ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run tí ó fi rán mi máa jẹ iṣẹ́ kí n rí òótọ́ kí n sọ síta mi gbọ́dọ̀ pa inú mi mọ́ fún òótọ́. Ẹ dìde ẹ̀yin ọmọ Yorùbá, ẹ dìde. Wọ́n tún fẹ́ Nàìjíríà fẹ́ pé lockdown, Buhari àtàwọn agbẹ́nipa wọ́n tún ti fẹ́ pé lockdown, wọ́n fẹ́ declare lockdown ní orílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá, ilẹ̀ Yorùbá, ẹ má bá wọn ṣe lockdown. Tẹ́ bá lock ara yín down, ibẹ̀ náà máa ti pa everybody sílẹ̀ ni. Tẹ́ bá lock ara yín down, tẹ́ bá gbà sí òfin tí wọ́n fẹ́ gbé kalẹ̀ ní ilẹ̀ Nàìjíríà right now, any moment from now, wọ́n máa declare, Buhari máa declare, ẹni tó ń interpret àbí tó ń represent Buhari, ó máa declare lockdown ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má lockdown, ẹ má lockdown. Tí ẹ bá ti lè accept, tí ẹ bá ti lè tẹ̀lé òfin Buhari tó tún fẹ́ gbé síta, àwọn agbẹ́nipa, tẹ́ bá gbogbo wọn ti ṣe ìpàdé láàrin ara wọn àtàwọn àti Gúmẹ̀, whatever his name is, wọ́n ti agree láàrin ara wọn pé the only way tó máa fi mú ẹ̀yin ọmọ Yorùbá nìkan lock yín down, pé tó bá ti lè lock yín down, pé that is the end, that is ibi tó máa ti ráyè ṣọṣẹ́ fún everybody nínú ilé nìyẹn. Ṣé ẹni tí wọ́n lock down tó wà nínú ilé for days tí ọ̀rọ̀ oúnjẹ jẹ, tí ebi ń pa nínú yàrá, ebi ń pa àwọn ọmọ, ṣé òun ló máa ráyè pé òun fẹ́ escape ikú? Kò lè escape. Ẹ̀yin ọmọ Yorùbá, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, mo fi agbára ìpè tí Ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá tó fi pè mí, ó ní mo fi bẹ̀yìn, mo bẹ̀yìn, ẹ má lockdown, ẹ má lockdown. Ohun tó bá máa gbà ó ní kẹ́ fún, ó wà nínú Bíbélì. Only right from the time of the John the Baptist, only the kingdom of heaven suffereth violence. Tó bá jẹ́ violent ni kò sí nothing else. Violence ni increase violence yín, increase violence yín, ẹ gbára yín sílẹ̀. Tí ẹ bá ti lè accept pé kẹ́ ṣe lockdown, tí wọ́n bá declare lockdown ní orílẹ̀-èdè Yorùbá, tẹ́yin náà lọ àbí nílẹ̀ Nàìjíríà, tẹ́yin náà bá wọn lockdown, ẹ̀yin Yorùbá, ẹ ti lọ nìyẹn. Ẹ má lockdown. Ohun tó bá máa gbà ó ní ká fún wọn. Ohun tó bá máa gbà ó ní ká fún wọn, ilẹ̀ Yorùbá. Tẹ́ bá ti lockdown, Yorùbá ti parẹ́ nìyẹn. Tẹ́ bá wọn lockdown, orílẹ̀-èdè Yorùbá ti dohun ìgbàgbé nìyẹn. Orílẹ̀-èdè Yorùbá ti dohun ìgbàgbé nìyẹn. Ẹ̀yin èèyàn mi nílẹ̀ Yorùbá, ẹ má lockdown. Ẹ má agree láti ṣe lockdown. Tó bá pẹ́ lockdown, gbogbo yín ẹ tú síta ọmọ Yorùbá. Tí wọ́n bá di Nàìjíríà bá declare lockdown, ẹ tú síta. Ẹ má bá wọn lockdown. Ẹ wá gbé mi o, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin olórí Nàìjíríà, mo rí ẹ ti lọ sínú Facebook mi lánàá. Gbogbo àwọn fídíò tẹ lọ́ọ̀kẹ́ ní fún ara yín. It doesn't make any difference to me. And it doesn't keep my mouth quiet. And it's not going to keep my mouth shut. Because you didn't send me, but the Lord sent me this message. And I will always deliver the message. I am not afraid of anyone over there in Nigeria. I'm not afraid of you, Buhari. I am not afraid of anybody. Nítorí pé Yorùbá sọ wípé wọ́n ní ẹni tí ó rán ni níṣẹ́, òun ni à ń bẹ̀rù. A kì í bẹ̀rù ẹni tí a ó jẹ fún. Ní as much as I'm on this earth, I will always say the truth out. And I will always deliver the truth message. What I see, what I heard, that is what I will tell you people. Ẹ má bá wọn lockdown. Mo bẹ̀yìn ní lórúkọ Jésù. Wọ́n máa declare lockdown any moment from now. Nigeria máa declare lockdown. Ọmọ Yorùbá, ẹ má bá wọn lockdown. Tó bá ti ṣe lockdown, ẹ tú síta. Ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. Ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. Ẹ má bá wọn lockdown, ọmọ Yorùbá. Tẹ́ bá ti lè lockdown, that's it. Wọ́n ti mú yín nìyẹn. Tẹ́ bá lockdown, nǹkan méjì ni. Tí ẹ̀yin ọmọ Yorùbá bá tẹ́ bá agree pẹ̀lú Nàìjíríà tán bá declare lockdown, tẹ́yin náà lockdown pẹ̀lú wọn, you are gone. Wọ́n máa import more weapon, wọ́n máa import more nuisance, wọ́n dẹ̀ máa ráyè mú yín, wọ́n lè máa sọ iná sí ilé gan, wọ́n máa sọ iná sí ilé, wọ́n dẹ̀ máa wọ inú ilé tán máa pa everybody ni. Ẹ má lockdown ọmọ Yorùbá. Ọ̀rọ̀ Yorùbá ó jẹ mí lógún.
ó wà nínú ẹ̀jẹ̀ mi nítorí pé omi Yorùbá ni mo mú dàgbà, bẹ́ẹ̀ ni oúnjẹ Yorùbá ni mo mú dàgbà. Kò sí nǹkan tó jẹ́ ohun ti Yorùbá tí mo máa kọ etí dídì sí. Òótọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run dẹ̀ fi rán mi òní mo máa sọ síta. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ tí bá ń gbọ́ bẹ́ẹ̀ mo máa sọ síta. Nítorí pé Ọlọ́run òótọ́ ló rán mi níṣẹ́, òótọ́ ló ní kí n lọ máa sọ. Tí bá sì ṣòótọ́ tí mo kú lẹ́ni, good, I will go and reign with my Lord. Ó bẹ́tà jù pé kí n máa parọ́, kí n gbé Bíbélì tí Ọlọ́run gbé lé mi lọ́wọ́, kí n gbé dání kí n máa pẹ́ ọ̀rọ̀ sọ, kí n máa pẹ́ ọ̀rọ̀ sọ, kí n rí òótọ́ kí n máa pẹ́ ọ̀rọ̀ sọ, kí n sọ pé mi ò jíṣẹ́ Ọlọ́run. I will never do it and I will not do it. I am ready for anything. And when it comes to Yoruba matter, I am ready for anything. I'm ready. As far as God Almighty has sent me, as far as God Almighty has put the word in my mouth, as far as God has kept strengthening me, I will keep saying the truth. Ẹ má bá wọn agree láti lockdown. Mo bẹ̀ yín ni, ẹ má agree láti lockdown. Tẹ́ bá lockdown ó léwu. Nigeria máa declare lockdown. Wọ́n máa declare any moment from now. Torí wọ́n ti ṣe ìpàdé. Wọ́n dẹ̀ ti rí pé that's the only way tó fi máa rí yín mú. Ẹ má agree láti lockdown ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má agree láti lockdown. Ẹ má lock ara yín sílé. Ẹ tú síta ni. Tó bá ti ní wọ́n declare lockdown nílẹ̀ Nàìjíríà. Ẹ̀yin ẹ tú síta. Ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. Ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. It's violent. Tí ẹnìkan bá ṣe tàn yín pé ẹ má ṣe violence, ẹ má jẹ́ kinní kan, irọ́ ni o, ẹni ń tàn yín ni o, ẹni ń tàn yín ni, àsìkò ó ti tó, nítorí pé Bible back it up, ó wà nínú Bíbélì ó ní right from the time of the John the Baptist, it's in the Bible. Right from the time of the John the Baptist, only the violent take it by force. Oh yes, take it by force. Take your land by force. Ọmọ Yorùbá ẹ má sùn. Ọmọ Yorùbá ẹ má sùn, ẹ dìde lójú oorun ni o. Wọ́n ti fẹ́ declare lockdown nílùú Nàìjíríà. Tó bá ti lè declare lockdown báyà, Yorùbá agree ọmọ Yorùbá. Tí ẹ̀yin ọmọ Yorùbá bá wọn agree láti lock ara yín down, tẹ́ ti ara yín mọ́lẹ̀. Láìsí oúnjẹ, láìsí mímu, láìsí nothing. Tí ẹ̀yin ọmọ Yorùbá bá lock ara yín down, you are gone. Yorùbá is gone, is wiped away from the earth. Ẹ má agree láti lockdown. Mo bẹ̀ yín ni, mo fi orúkọ Jésù bẹ̀ yín. Mo fi gbogbo agbára ìpè, aago tí Ọlọ́run gbélé mi lọ́wọ́ àti Bíbélì pé kí n lọ máa sòótọ́ nínú ayé. Mo fi bá yín sọ̀rọ̀. Gbogbo strength tí Ọlọ́run fún mi, mo fi bá yín sọ̀rọ̀. Ẹ má lockdown, ẹ má lock ara yín down. Tí Nàìjíríà bá pe lockdown, ẹ má lockdown. Mo ń sọ repeatedly. Ẹ̀yin tẹ́ bá like ẹ lè sọ pé irọ́ ló ń pa pé bóyá lélẹ̀ tí ẹ̀ níṣẹ́ ẹ̀mí níṣẹ́. Ìwọ ló ń sanwó lé mi, ìwọ ló ń fún mi lóúnjẹ, ìwọ ló ń bọ́ mi, ìwọ ló ń raṣọ fún mi. Wọ́n á ní bóyá ilé ò tẹ̀ níṣẹ́ ló ṣe máa pariwo. Bẹ́ẹ̀ ni, mi níṣẹ́ ni o, mi níṣẹ́. Iṣẹ́ tí bàbá mi tó gbélé mi lọ́wọ́ gan, ó tó mi jẹ títí máa fi jáde láyé. So gbogbo tó bá wọn ẹlẹ́nu kó fẹ́nu ẹ̀ sọ o. Ṣùgbọ́n mo bẹ̀ yín ní wákàtí yìí, ẹ má lock ara yín dá ẹ̀yin ọmọ Yorùbá. Tí ẹ bá lock ara yín dá, ó léwu. Nigeria máa declare lockdown any moment. Ẹ wá address mi, ẹ wá gbé mi. I'm ready for the sake of my country, for the sake of my nation. I am ready to face any consequence for the sake of my nation. So gbogbo ibi tẹ́ bá mọ̀ orí Facebook mi, orí YouTube mi, ẹ lọ delete àwọn fídíò mi níbẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin Nàìjíríà ni o, ẹ má delete ẹ lọ. Bẹ́ẹ̀ ṣe delete èyí tí mo ṣe, bẹ́ẹ̀ ni mo tún máa jáde, mo tún máa ṣèbí ni. From time to time, in as much as God is giving me the strength, in as much as God is strengthening me, I will keep saying it. I will continue to come out here to come and say the truth. I will continue to announce this to my nation, my Yoruba nation, where I was born and bred. I will never forget the nation. Any problem that is coming over to the nation, I am free to come out and speak it and say it out. I don't care whatever anybody says, and I don't care whatever anybody do. I don't even care at this time around. It's violent.
It's violent. Violence taken it by force. Oh, yet the kingdom of heaven suffereth violence, and violence taken it by force. That is what the Bible says. That is what the Bible says. And it's in the Bible. It's in the Bible. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn o. Ẹ má sùn o. Mò ń pariwo lọ́sàn, mò ń pariwo lóru. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má sùn. Ẹ má sùn rárá. Ẹ má sùn. Tí Nàìjíríà bá ti declare war, àtọ́ bá ti declare lockdown, ẹ̀yin náà mọ̀ pé àsìkò ìjà yín dé nìyẹn. Tí Nàìjíríà bá ti declare lockdown, ẹ̀yin ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. Ẹ tú síta pẹ̀lú àwọn ohun ìjà yín. Ẹ má sùn. Ẹ má sùn. Ẹ má sùn. Àsìkò yẹn ni wọ́n fẹ́ lò láti wipe away ilẹ̀ Yorùbá. Tí ẹ bá agree láti lockdown, tí wọ́n bá declare lockdown lọ́dọ̀ wọn lọ́hùn, tí ẹ̀yin ọmọ Yorùbá bá tẹ̀yin náà bá wọn lockdown, àsìkò yìí náà fẹ́ wipe away ilẹ̀ Yorùbá. Wọ́n ti ṣe gbogbo ìpàdé yẹn. Wọ́n ti ṣe gbogbo ìpàdé yẹn lọ́sùn, wọ́n ti ṣe lọ́sì. Gbogbo àwọn àjòjì tẹ́ ẹ rí tí wọ́n rìn gbèrègbèrè lọ, tí wọ́n rìn gbèrègbèrè bọ̀ ládùúgbò yẹn. Wọ́n wá amínàwẹ́ náà wá ṣe. Wọ́n ti pín fún kálukú ibi tó máa gbà, ibi tó máa ti ṣe iṣẹ́ tiwọn. Wọ́n wá pín, wọ́n ti pín. Wọ́n pín àwọn tó máa fọwọ́ mú ibìkan, àwọn tó máa fọwọ́ mú area kan. Wọ́n ti pín láàrin ara wọn. Ó ní àwọn àjòjì tẹ́ ẹ máa ń rí tó ń rìn lọ, tó ń rìn bọ̀ gbèrègbèrè, tó ń rìn lọ, tó ń rìn bọ̀ gbèrègbèrè. Lé bí ẹni tí ò lẹ́mí, bí ẹni tí ò ní ṣe irọ́ náà pa. Bí ẹni tí ò ní ìfun, bí ẹni tí ò ní ẹ̀dọ̀, irọ́ náà pa. Irọ́ náà pa. Wọ́n wá àwọn spectator wọn. Àwọn spectator wọn nìyẹn. Wọ́n wá wo ilẹ̀ sílẹ̀ ni. Wọ́n wá ṣe survey, wọ́n wá ṣe survey wọn ni. Ẹ má dáhùn, ẹ má gbà. Ẹ má gbà. Nàìjíríà máa declare, mo tún repeatedly. Bí Ọlọ́run mi ṣe ní kí n repeat ẹ ni mo ṣe ń repeat ẹ yìí o. Ó fẹ́ declare lockdown ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọmọ Yorùbá ẹ má bá wọn lockdown. Ẹ kì í ṣe Nàìjíríà. Ẹ má bá wọn lockdown. Tí ẹ bá lockdown, tí ẹ bá agree pẹ̀lú wọn, tí ẹ lock ara yín down sínú yàrá láìsí oúnjẹ, láìsí omi, láìsí kankan, ẹ ti lọ. Ẹ ti lọ nìyẹn. Wọ́n máa wipe ilẹ̀ Yorùbá dànù ni. Tẹ́ bá agree láti lockdown pẹ̀lú wọn. Tó bá ti pé lockdown, ẹ tú síta pẹ̀lú ohun ìjà yín. Ẹ sọ fún ọ pé ẹ̀yin ò lockdown. Wọ́n máa sọ iná sílé, wọ́n máa jó àwọn èèyàn mọ́lé. Wọ́n máa wọ ilé, wọ́n máa pa àwọn èèyàn sínú ilé. Ó ní lockdown, ó ní ìtumọ̀ lockdown. Wọ́n tí wọ́n fẹ́ declare báyìí. Wọ́n dẹ̀ máa declare any moment. Mo bẹ̀ yín ni. Mo fi orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì bẹ̀ yín. Mo fi abiyamọ òde ọ̀run mo fi bẹ̀ yín. Mo fi àwọn àgbààgbà 24 òde ọ̀run mo fi bẹ̀ yín. Ẹ má lockdown ọmọ Yorùbá. Tí ilẹ̀ Yorùbá bá declare lockdown, ẹ má bá wọn lockdown. Ẹ má lockdown. Ẹ má bá wọn ẹ má ti pè mí, please. Don't call me, please. Not now, please. I'm busy. Ẹ má lockdown, mo bẹ̀ yín ni. Iṣẹ́ message tẹ̀yin ọmọ Yorùbá nìyẹn. Mo wá padà bá ẹ̀yin bàbá mi. Ẹ̀yin bàbá mi nínú Olúwa. Ẹ̀yin bàbá mi nínú Olúwa. Ẹ̀yin apostle àgbààgbà. Ẹ̀yin wòlíì àgbààgbà. Ẹ̀yin pastor àgbààgbà. Bẹ̀rẹ̀ lórí Kúmúyì. Bẹ̀rẹ̀ lórí Oyèdépò. Títí dé orí Olúkọ̀yà. Títí dé orí Ẹ̀sìkáyà. Títí dé orí Adébóyè. Ẹ̀yin gbogbo wòlíì àgbààgbà. Ẹ bọ́ síta. Ẹ pé ìpàdé ọjọ́ 3 pẹ̀lú àwẹ̀ àti àdúrà. Ọmọ kàn yín, tẹ́ bá rò pé kò ní kàn yín, yóò kàn yín. Yóò kàn yín. Tí ẹ bá ti ẹ̀rọ ìgbọ́kẹ́, ẹ níbi tẹ́ ẹ máa sá lọ. Àwọn ọmọ ìjọ yín ń kọ́. Àwọn ọmọ ìjọ yín ń kọ́. Àwọn ọmọ ìjọ yín tí ò lówó oúnjẹ, tí ò tiẹ̀ lówó oúnjẹ òòjọ́. Ibo lẹ rò pé wọ́n fẹ́ sá lọ. Mo ń wo pásítọ̀ ìkan tó ń wàásù ní orí kìíní níjọ́ Sunday. Mo ń wo lórí fẹ́ WhatsApp. Ó ní, you member, it is time for you to have plan B, because I've got plan B for myself and my family. My wife is already gone to make a place for us. I've got a plan B for myself. Pastor, you are a wicked man. You are a wicked man. Mi rántí orúkọ ẹ mọ́ ni màá dá orúkọ rẹ. Next time bóyá màá ti wá orúkọ ẹ kan. Màá dá orúkọ rẹ. Ìwọ pastor ni ìkà ni ẹ́. Ìkàyà. Ó ní o ti ní plan wọ̀. Ó ní o ti ní plan B for yourself and your family. What about the member of your church? Owó tó fi lọ ṣètò plan B sílùú Amẹ́ríkà. Ebo owó àwọn ọmọ ìjọ ẹni.
ṣebí owó àwọn ọmọ ìjọ rẹ náà ni àbí tọ́rọ́ kọ́bọ̀ tí àwọn ẹlẹ́ni mú wá owó onírú owó aláta tí wọ́n wá dá sínú ṣọ́ọ̀ṣì rẹ̀ òun náà ló fi ṣètò plan B fún ara rẹ̀ àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti fámìlì rẹ̀ àwọn mẹ́bà ìjọ rẹ̀ ń kọ́ tán fún ẹ lówó yẹn plan B irú ìyẹn ò lè work, it's not gonna work. That plan B is not gonna work for you and your family. If you have to leave your member, the member of your church that suffered, that paid all those offering and tithes for you, and you spend that money to go and make plan B for yourself and your family, and you have the audacity to stand before them in the church on the altar, and you were telling them that you have got, sorry my people, the Wi-Fi is going, and don't worry, I will still deliver the message. I don't care. You have the audacity to stand before to stand on the altar before the member to tell them that you have got a plan B for yourself and your family. And let that go back when we join my bio. Gbogbo ẹ̀yin àgbàgbà wòlíì, ẹ̀yin àlùfáà àgbàgbà, ẹ̀yin wòlíì àgbàgbà, ẹ̀yin tẹ́ mọ́tọ́mọ̀ ní gbogbo àgbáyé, ẹ̀jẹ̀ ènìyàn ti wà lọ́rùn yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin nínú yín ẹ̀yin most of you àwọn àlùfáà àgbàgbà yẹn mo mọ̀ pé some of you ẹ mọ̀ bí tí mo wà ẹ wá gbé mi o ẹ hand over mi fún àwọn ìjọba America. I'm ready to go anywhere. Ẹ̀jẹ̀ ènìyàn sì wà lọ́rùn yín ẹ̀yin wòlíì àgbàgbà, ẹ̀yin pásítọ̀ àgbàgbà nílùú Nàìjíríà. Ẹ̀jẹ̀ ènìyàn, ẹ̀jẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti wà lọ́rùn yín. Ẹ jáde síta báyìí kó tó pẹ́ jù. Ẹ pé àpéjọ, ẹ pé ìpàdé àwẹ̀ àti àdúrà. Ẹ lọ ṣe ní ìta ní oríta gbangba ìta ilẹ̀ Yorùbá. Ẹ lọ ṣe ìpàdé àti ẹ̀yin tí ń bọ̀ náà Biafra. Ẹ lọ pé gbogbo àwọn àgbààgbà wòlíì, àwọn pastors, the great pastors. Call 3 days fasting and prayer. Call for a program on the street, not in your church anymore. Because the prayer is no more answering in your church anymore. There is no prayer that you pray in your church that been accepted to God anymore. Call this prayer, fasting and prayer. Go and do it on the streets of your town. Do the fasting and prayer. And call for it and do it on the streets of your nation. And call upon the Lord. Call upon the God Almighty who can save your country, who can save your nation. Enough is enough of you running after jets. Enough is enough of you pastors running after jets, running after jeep, running after Rolls Royce limousine, running after the best house, running after mansion. It's enough. It's enough. The blood of innocent one are crying upon you. The blood of innocent one that they have killed for the sake of our nation, Yoruba. The blood of innocent one are crying over you, pastors. I'm a prophetess. The blood of all the innocent one are crying over you. Come out, pastor, great pastors, evangelists. All of you come out. Call for a big program. Call for a big program. Fasting and prayers. 3 days. 3 days fasting and prayers. Come out and declare 3 days fasting and prayer. Do it on the street. Don't do it in your church. Do it on the street. Let the whole world see you. That you are crying to God. Cry to God Almighty. Cry to God Almighty. Let him come down and save us in that country. Let the Lord himself come down. He's the only one that can do this. No one can do it anymore. No one can do it. No power can. Call upon the Lord, the King of Kings, the Lord that fought for Israelites. Let him come down and fight for us. Let the God come down and fight for Yoruba and fight for Biafra. It is only God. Let him take control. Ẹ̀yin wòlíì àgbàgbà, ẹ tètè pé àpéjọ àdúrà. Ẹ pé àpéjọ àdúrà. Ẹ pé àpéjọ àdúrà fún ọjọ́ mẹ́ta. Fasting and prayer, àwẹ̀ àti àdúrà. Ẹ pé ẹ ṣe ní oríta gbangba níta nílùú Èkó. Ẹ ṣe àpéjọ àdúrà ńlá ní oríta gbangba nílùú Èkó. Ẹ kígbe pé Ọlọ́run. Ẹ kígbe pé Ọlọ́run
ọ̀run, ọba tó dá ayé àti ọ̀run, ẹ gbé agogo ìgbàlà, ẹ lù agogo ìgbàlà, ẹ kọrin sí Ọlọ́run, ẹ ṣọpẹ́, ẹ dúpẹ́, ẹ ṣọpẹ́, ẹ wá bẹ̀rẹ̀ sí ní kígbe pé Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì gbà wá, Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì gbà wá, yóò gbà wá o, yóò gbà wá, yóò gbà wá. Ṣùgbọ́n ẹ̀yin wòlíì àgbààgbà, tẹ́ ẹ bá kọ̀ láti ṣe eléyìí, ẹ̀jẹ̀ ti wà lọ́rùn yín already. Tí ẹ bá kọ̀ láti, ẹ̀san ńlá máa ké lórí yín o, ẹ̀san ńlá máa ké lórí yín o. Mo wí tèmi ọ̀run mímọ́, ẹ̀yin wòlíì àgbààgbà, bẹ̀rẹ̀ lórí Kúmúyì, dé orí Oyèdépò, dé orí Ẹ̀sìkáyà, dé orí Olúkọ̀yà, dé orí Adébóyè, gbogbo yín àtẹ̀yí tí mi mọ̀, gbogbo yín ẹ ṣe ìpàdé ńlá, ẹ mú ọjọ́ tẹ́ máa pe àwẹ̀ àti àdúrà sí oríta gbangba ní ìlú Èkó, ìlú Èkó ni o, ẹ ṣe ní oríta gbangba nílùú Èkó. Gbogbo ẹ̀yin àgbààgbà wòlíì ẹ kóra yín jọ, ẹ parapọ̀ síbẹ̀ ní oríta gbangba, ẹ ṣe ìpàdé àwẹ̀ àti àdúrà yìí, ẹ ṣe kí ayé gbọ́ kọ́run mọ̀, ẹ tú àwọn èèyàn síta wá, kí àwọn èèyàn wá jọ yín, ká tú síta ní orílẹ̀-èdè Yorùbá, kẹ́ gba àdúrà ni, kẹ́ ké pe Ọlọ́run, ẹ kígbe pé Ọlọ́run, ẹni tó bá mọ̀ nínú orin ẹ kọ́, ẹni tó bá jẹ́ nínú àdúrà ni ẹ kọ́, ẹni tó bá lè gba àwẹ̀, ẹ gba àwẹ̀ yẹn, ó wà very important. Ẹ gba àwẹ̀ yẹn, ó ṣe kókó. Ẹ gba àwẹ̀ yẹn ọjọ́ mẹ́ta, ẹ gbà, ẹ wá sí oríta gbangba níta nílùú Èkó, ẹ pe àpéjọ àdúrà ńlá, ẹ pe àpéjọ àdúrà ńlá, ẹ ké pe Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì kó wá dá yín lóhùn. Tí ẹ̀yin wòlíì àgbààgbà, ẹ̀yin àlùfáà àgbààgbà, tí ẹ bá kọ̀, ẹ̀yin pásítọ̀ tẹ́ bá kọ̀ láti ṣe léyìí, ẹ̀yin náà ó rí ẹ̀san, ẹ rí ẹ̀san o, ẹ rí ẹ̀san o, torí ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ń ké. Gbogbo àwọn tó wá sí church yín, tó wá contribute owó irú, owó aláta, owó onírú, tó wá donate ẹ̀ ní church yín, tí ẹ bá kọ̀ láti gbé wọn níjà ní àsìkò tí wọ́n nídìí olùgbèjà, tí ẹ bá kọ̀ láti stand the gap fún wọn, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ, ẹ̀yin náà mọ̀ kò nídìí pé mò ń bá ẹ̀yin mọ̀ ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Òjíṣẹ́ Ọlọ́run ni yín, òjíṣẹ́ Ọlọ́run ni mí, àjíjọ́ mọ ìtumọ̀ ẹ̀. Tí Ọlọ́run bá ní kó ṣe nǹkan tó kọ̀ láti ṣe, ẹ kóra yín síta, ẹ gbèjà àwọn èèyàn yìí, ẹ̀yin náà stand the gap, ẹ̀yin náà èyí tẹ́ bá lè ṣe nínú ọkàn tó yọ, nínú ọkàn Ọlọ́run, ẹ ṣe, ẹ gbàdúrà, ẹ má jẹ́ kí wọ́n wá ìpò orílẹ̀-èdè Yorùbá lọ. Àbọ̀rọ̀ là sọ fún ọmọlúàbí, tó bá dé inú rẹ̀ adodidi, tó bá dé inú rẹ̀ adodidi. Ariwo yìí mo ti pa báyìí for like 35 minutes, mo ti pa ariwo yìí, ó wá kù sí yín lọ́wọ́. Tẹ́ bá gbọ́, tẹ́ bá dẹ̀ gbọ́, ó wà lọ́wọ́ yín. Ẹ̀yin ìmáàmù, ẹ̀yin àfáà, ẹ̀yin ìmáàmù, kò yọ yín síta, kò yọ yín sílẹ̀. Ẹ̀yin àfáà àgbààgbà, ẹ̀yin ìmáàmù, ẹ̀yin náà ẹ pe àdúrà, ẹ pe àdúrà. Ọlọ́run ṣe sì wà nínú àwẹ̀ báyìí, ẹ pe àdúrà ọjọ́ mẹ́ta, ẹ gbà, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gba sísẹ́mù àdúrà sí yín, ẹ gbà. Ẹ̀yin ìmáàmù àti ẹ̀yin àfáà, ẹ gba àdúrà yìí, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì nígbà tí ó lè dá yín lóhùn, nígbà tí ó wà ní when it's nearby, when it's nearby, because everything has been slacked. You allow everything to be slacked. Ẹ̀jẹ̀ ti wà lọ́rùn yín. Tẹ́ ẹ bá kọ̀ látún ti wá ṣe eléyìí, ẹ wá rí ọba ẹ̀san. Nítorí pé ẹ̀jẹ̀ innocent one, ó ti wà lọ́rùn ẹ̀yin wòlíì àgbààgbà. Tí ẹ bá kọ̀ láti ṣe yìí, ìkan tún ní audacity ó tún bọ́ síta. Ó ní nígbà coronavirus, ó ní I was able to buy jet. To hell with you and your jet. Jet ń ló máa ṣekú pa ẹ́. Ìgbà tí ebi ń pa àwọn ọmọ ènìyàn, àwọn ọmọ ìjọ rẹ, ebi ń pa àwọn ọmọ ìjọ ẹ, wọ́n lè jẹun, wọ́n lè bọ́ àwọn ọmọ wọn, ṣùgbọ́n ìwọ ní audacity ó tún wá bọ́ọ̀sì, ó ṣe fídíò, ó ní pé during the coronavirus you were able to buy jet. Jet ni wàá ríran wò, jet ni, you will see the meaning of that jet, you will see it. Ẹ gbàdúrà o, ẹ ṣe, Ọlọ́run á gbọ́ ti yín, Jésù á gbé wá níjà, àwa náà ò dákẹ́ níbí.
àwa náà ò jẹun gbàgbé ilé àfi gbogbo ọwọ́ jẹun gbàgbé ilé èmi ò wá kọ́ o gbogbo ẹ̀yin tẹ́ bá ń wá àdírẹ́sì mi ẹ wá kan o ẹ wá kan ẹ wá gbé mi ẹ hand over mi fún ìjọba Amẹ́ríkà I'm true I'm good to go tẹ́ bá tọ́lọ́run bá ti fún yín ṣe nítorí pé mo sọ òtítọ́ síta tí ẹ bá hand over mi fún ìjọba Amẹ́ríkà I'm good to go torí pé mo sọ òtítọ́ tí Ọlọ́run àwọn ọmọ ogun Israẹli bá ti fún yín ṣe go ahead and do it. The Lord will help you. The Lord God Almighty will be with us. And the Lord will fight this battle for us. The Lord will fight this battle for us. And we will hold our peace. Àwọn tó ní ọkàn mímọ́ tí wọ́n kọ̀. Kò sí ọkàn mímọ́ lọ́dọ̀ bàbá dé ìjọba ọ̀run la máa mọ ẹni tó ní ọkàn mímọ́ anyway. Gbogbo ẹ̀yin tí ẹ̀yin wòlíì àgbà ẹ̀yin pásítọ̀ àgbààgbà tẹ́ ṣì ń ṣe súnsúnsún nínú ọ́fíìsì yín. Ẹ ṣe súnsúnsún. Tí gbogbo àwọn kan ẹ tún rí ẹni àwọn ọlọ́pàá tó ń tẹ̀lé yín ẹni àwọn ẹ̀kọ́ tó ń tẹ̀lé yín tí wọ́n tó ń tẹ̀lé yín gbogbo ìyẹn tó kó fi yín lọ́kàn balẹ̀ ẹ láwọn security ṣùgbọ́n ìkànnì yín tí ẹ̀yin bá ní àwọn security tó ń tẹ̀lé yín àwọn ọmọ ìjọ yín kọ́ àwọn ọmọ ìjọ yín tí ò lè jóúnjẹ òjọ́ débi tí wọ́n ní kí ló ń jẹ́ security kí náà mọ̀ tó ń jẹ́ security àwọn ọmọ ìjọ yín kọ́ ẹ wá dákẹ́ mọ́lẹ̀ abomination gbogbo ẹ̀yin àwọn olórí ìjọ tẹ́fìrà ni pásítọ̀ yìí jí o kìíní kankan gbogbo ẹ̀ lẹ́fìrà yín ṣe táìrù the title is on this earth alone that title is not good it has nothing to do God Almighty has nothing to do with your title the title will end on this earth that your title will end on this earth. You are the GO, you are the overseer, you are this, you are that. It will end on this earth. It's not going anywhere with you. The moment you close your eyes and you don't open it anymore to this world, that's the end of that title. That is the end of that title. Ó wá kó ẹ kú ìwà rẹ̀. Ó kó ẹ kú ìwà rẹ̀. Báwo ló ṣe lo àkókò? Báwo ló ṣe lo ìgbà tí àkókò? Èyí tí Ọlọ́run fi fún ọ. Báwo ló ṣe lò ó? Ìgbà tí àkókò tí Ọlọ́run fi fún ọ. Báwo ló ṣe lò ó? Ó wá kó ẹ kú ìwà rẹ̀ níjọ́ ìdájọ́. Ó kó ẹ kú ìwà rẹ̀ níjọ́ ìdájọ́. Ẹ̀bẹ̀ yín náà lẹ máa ń kọrin. Ilé ògo wọ̀n mi Olúwa mú mi délé gbẹ̀ bá gbé microphone yín gbé microphone yín sorry. Ilé ògo wọ̀n yín ẹ ṣiṣẹ́ rẹ̀ jẹ́ẹ̀tì lẹ́ ń lé kiri jẹ́ẹ̀tì lẹ́ ń lé kiri àwọn ọmọ ìjọ yín ẹ lè protect wọn ẹ lè protect àwọn ọmọ ìjọ yín gbogbo yín sáré jẹ́ẹ̀tì ẹ sáré gbogbo yín sáré helicopter ẹ sáré plane ẹ sáré gbogbo ẹ kiri ẹ sáré jíìpù kiri ẹ lè protect àwọn ọmọ ìjọ tí Ọlọ́run fi sí ìkáwọ́ àti ìkásẹ̀ yín ẹ lè protect àwọn ọmọ ìjọ tí Ọlọ́run fi sí ìkáwọ́ àti ìkásẹ̀ yín ẹ lè jà fún wọn ẹ lè stand the gap for the members of your church. Ìgbà tí wọ́n bá tẹ́ bá pé service Wednesday service Tuesday Bible studies Sunday Bible studies nígbà tẹ́ bá pé gbogbo ẹ̀ tí gbogbo wọn wá don country gbogbo owó tó wà lọ́wọ́ wọn wọ́n dá sílẹ̀ fún yín wọ́n á tún lọ wá tún kó àwọn àtorí wọn ó kó àwọn àti ẹlẹ́dàá wọn wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ yín wọ́n ti gbé wọ́n ti pa wọ́n wọn gbọ́ pẹ́kẹ́ lẹ́nu yín ẹ̀yin ọmọ ìjọ CAC ìjọ Redeem ìjọ Mountain of Fire gbogbo ẹ̀yin ìjọ winners wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọ yín wọ́n ti pa wọ́n dànù wọ́n gbọ́ pẹ́kẹ́ lẹ́nu yín ó kù yín ó kù ìwà yín tó bá jẹ́ pé bí Ọlọ́run ṣe fìran yín nìyẹn á jù ṣe tó bá jẹ́ pé irú ìpè tí Ọlọ́run pè yín nìyẹn á jù ṣe fún yín á wà láàrin ẹ̀yin àti Ọlọ́run ó kù yín ó kù Ọlọ́run àwọn ọmọ ogun Ísírẹ́lì tó bá jẹ́ pé kí àwọn gbogbo ènìyàn yẹ́sà kí wọ́n máa dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá fún yín kí wọ́n máa kúnlẹ̀ yẹ́sà tó bá jẹ́ ìyẹn lẹ wáyé wá ṣe àwọn tó dẹ̀ dọ̀bálẹ̀ fún yín lẹ́ẹ̀mẹ́wàá